ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ fún ti ọjọ́ tòní. Ẹ jẹ́ kí a gbàdúrà nígbà tí a fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ó ti tó àkókò mìíràn láti wo ọ̀rọ̀ yín. Ọlọ́run ẹ bá wa sọ̀rọ̀. Ẹ rán ọ̀rọ̀ yín sí wa. Jésù Olúwa wa. Ní àkókò yìí, kó tó di wípé màá ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa, èmi náà arákùnrin yín láti inú ìjọ Divine Presence Baptist Church Abọ́mọ ní agbègbè Àpáta ní ilẹ̀ Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ jẹ́ ká ṣí Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú mi. Ìwọ olùwò mi tí ò ń gbọ́ mi nílé, gbé Bíbélì rẹ sí pẹ̀lú mi sí ìwé Genesis orí 15 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 14 àti ìwé Exodus orí 12 láti ẹsẹ̀ 25 títí dé 36. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé ìwé Genesis orí 15 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 13 ó kà báyìí wípé ó sì ṣe nígbà tí oòrùn wọ̀ lọ, oorun èjìká kùn Ábúráhámù, sì kíyèsí ẹ̀rù bà á, òkùnkùn biribiri sì bò ó sì wí fún Ábúráhámù pé mọ̀ nítòótọ́ pé irú ọmọ rẹ yóò ṣe àtìpó ní ilẹ̀ tí kìí ṣe tirẹ̀, tí kìí ṣe tiwọn. Wọ́n ó sì sìn wọ́n, wọ́n ó sì jẹ wọ́n níyà ní 400 ọdún. Àti orílẹ̀-èdè náà pẹ̀lú tí ó mú wọn sìn ni èmi ó dá lẹ́jọ́. Lẹ́yìn náà ni wọ́n ó sì jáde láti ilẹ̀ àtìpó wọn. Exodus orí 12 ẹsẹ̀ 25 títí dé ẹsẹ̀ 36. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mósè. Wọ́n sì béèrè ohun èlò fàdákà àti ohun èlò wúrà àti lọ́wọ́ àwọn ará Íjíbítì. Olúwa sì fún àwọn ènìyàn náà ní ojú rere ní ojú àwọn ará Íjíbítì. Bẹ́ẹ̀ ni wọ́n sì fún wọn ní ohun tí wọ́n béèrè. Wọ́n sì kó ẹrù àwọn ará Íjíbítì. Ní àkókò yìí, ohun tí yóò jẹ́ àkórí ọ̀rọ̀ wa ni ojú rere àti òkè wá. Ojú rere àti òkè wá. Ẹsẹ̀ wúrà wa ó wà ní ẹsẹ̀ Bíbélì tí a kà fún wa nínú ìwé Exodus yẹn orí 12 bẹ̀rẹ̀ ẹsẹ̀ 16. Olúwa sì fún àwọn ènìyàn náà ní ojú rere ní ojú àwọn ará Íjíbítì. Bẹ́ẹ̀ wọ́n sì fún wọn ní ohun tí wọ́n béèrè. Wọ́n sì kó ẹrù àwọn ará Íjíbítì. Bí Ọlọ́run bá ní ètò fún ayé ènìyàn, ibi tí ètò náà ti kọ́kọ́ mọ́ bẹ̀rẹ̀, nígbà tí mo wò ó ní ẹsẹ̀ 12 ìwé Bíbélì tá a kà fún wa nínú ìwé Genesis orí 12 Genesis orí 15 ẹsẹ̀ 12 yẹn, mo rí nǹkan kan níbẹ̀. Bí èèyàn bá kọ́kọ́ rí ojú rere Ọlọ́run, ohun àkọ́kọ́ tí mo rí níbẹ̀ yìí ni wípé irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run gbọ́dọ̀ dá mọ̀. Bí ènìyàn kan lábẹ́ ọ̀run tí ó bá rí ojú rere àtòkè wá gbà lọ́dọ̀ Ọlọ́run, ohun àkọ́kọ́ tí ó kọ́kọ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ sírú ayé bẹ́ẹ̀ ni wípé Olúwa gbọ́dọ̀ dá mọ̀. Ẹ jẹ́ á wo ẹsẹ̀ 2 ó sì ṣe nígbà tí oòrùn wọ̀ lọ. Ohun àkọ́kọ́ tí mo rí níbẹ̀ ni wípé ọjọ́ tí ń lọ lórí Ábúráhámù. Ọjọ́ tí ó ń ṣe ìrúbọ gan náà, ọjọ́ tí ń lọ. Bíbélì ń sọ wípé oòrùn ń wọ̀ ọ́ lọ. Èmi náà mọ irú ìkórìtà tí ìwọ náà tó ń gbọ́ ọ̀rọ̀ mi. Ìmọ̀ irú ìkórìtà tí ìwọ náà lè wà. Ìwọ náà lè wò pé ọjọ́ tí ń lọ lórí ayé rẹ. Nígbà wo lèmi náà ó rí dídára Olúwa? Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kọ sí ọ láwùrọ̀ yìí wípé má sọ ìrètí nù. Bí ẹnìkan bí ọlọ́ba lè rí ojú rere Ọlọ́run gbà tí í ṣe Ábúráhámù ní ọjọ́ alẹ́, àti pé nígbà tó ń ṣe ìrúbọ, àkókò ti lọ, ilẹ̀ tí ń ṣú, òkùnkùn ti fẹ́ bo ayé ní àkókò gbà náà. Ṣùgbọ́n nítorí wípé Ọlọ́run dá Ábúráhámù mọ̀,
Bíbélì sọ síwájú sí wípé orun èjìká sì kàn án. Ábúráhámù sì sùn, ó sì wá kíyèsí bí ó ṣe ń sùn lọ yẹn, bí orun èjìká ṣe ń kùn tí òkùnkùn yẹn ṣú. Ó fi hàn wípé òkùnkùn tó ṣú ní àkókò yìí kì í ṣe irú òkùnkùn tí máa kọ́kọ́ ṣú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ní òkùnkùn yìí, òkùnkùn bírímù ló ṣú. Ṣùgbọ́n ẹ̀rù bà Ábúráhámù. Ohun tó tẹ̀lé ni wípé Olúwa sì bá Ábúráhámù sọ̀rọ̀. Kì í wá ṣe ọ̀rọ̀ nìkan, ohun ẹ̀kejì tí mo rí bíbà ni wípé Ọlọ́run bá dá májẹ̀mú. Ẹnikẹ́ni tí ó bá rí ojú rere Ọlọ́run gbọ́dọ̀ bá dá májẹ̀mú. Ìwọ náà, ohun àkọ́kọ́ tí ìwọ náà nílò láti kọ́kọ́ ṣe ní àkókò yìí ni wípé ìwọ náà gbọ́dọ̀ jẹ́wọ́ Olúwa. Bóyá o tiẹ̀ tí ìfìgbà kan jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ. Láti àkókò tó ti ń gbègbè ayé rẹ, Ọlọ́run fún ọ lóore ọ̀fẹ́. Bóyá ó wá sí ìrònúpìwàdà, láti ronúpìwàdà àwọn iṣẹ́ búburú gbogbo tó ti ń ṣe lábẹ́ ọ̀run. Ìwọ náà lè ronúpìwàdà. Àkókò ní fún ọ láti jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. Nígbà tó bá wá jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, Olúwa yóò sọ̀kalẹ̀ ní tìtorí ayé rẹ, yóò sì bọ́ dá májẹ̀mú. Kì í wá ṣe májẹ̀mú nìkan ní ọ̀bọ̀ dá, kì í ṣe májẹ̀mú wípé ó jèrè ìjọba ọ̀run nìkan, ṣùgbọ́n ó rí èrè Ọlọ́run gangan, ó rí jẹ ní ayé. Ọlọ́run wá bá dá májẹ̀mú pé Ábúráhámù gbọ́, ìwọ náà sì Bíbélì rẹ sí ẹsẹ̀ 13 yẹn. Ó ní ó sì wí fún Ábúráhámù pé mọ̀ nítòótọ́ pé irú ọmọ rẹ yóò jẹ́ àlejò ní ilẹ̀ tí kìí ṣe tiwọn. Wọ́n ó sì sìn wọ́n, wọ́n ó sì jẹ wọ́n níyà ní 400 ọdún, àti orílẹ̀-èdè náà pẹ̀lú tí ó mú wọn sìn ni èmi ó dá lẹ́jọ́. Lẹ́yìn náà èmi yóò sì mú wọn jáde láti kúrò ní ilẹ̀ àtìpó wọn. Ìwọ náà wo májẹ̀mú tí ń bẹ lórí wọn. Ó ní ó sọ fún Ábúráhámù pé wo, ìwọ tí ó bá mi rìn, mọ̀ nísìn nítòótọ́ wípé májẹ̀mú tí mò ń bọ̀ dá lọ́wọ́lọ́wọ́ yìí, àwọn irú ọmọ rẹ yóò lọ sìn ní ilẹ̀ tí wọn kò mọ̀, wọ́n mú wọn sìn. Nígbà tí wọ́n bá sì sìn wọ́n tán, orílẹ̀-èdè yẹn tó bá wá mú wọn tó jẹ wọ́n níyà nítòótọ́ yẹn, torí pé ẹ̀yin lójú mi ni wọ́n jẹ́, wọ́n jẹ wọ́n níyà. Nígbà tó bá jẹ wọ́n níyà tán, yóò wá mú kí wọ́n jáde. Kì í wá sí pé wọ́n jáde nìkan náà, wọn ò ní jáde ní ọwọ́ òfo. Sí Bíbélì rẹ pẹ̀lú mi sí orí 3 yẹn, ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 2. Ó ní èmi ó sì fi ojú rere fún àwọn ènìyàn yìí ní ojú àwọn ará Íjíbítì. Yóò sì ṣe nígbà tí ẹ̀yin kì yóò lọ ní ọwọ́ òfo. Gbọ́ ohun tí Olúwa ń sọ fún àwọn ọmọ rẹ̀ ní títorí Ábúráhámù wípé nígbà tí ó bá mú wọn tán, tí wọ́n ti sìn ní ìsìn àsìnpa tán, ó ní èmi yóò fún wọn ní ojú rere lọ́dọ̀ àwọn ará Ísírẹ́lì, ará Íjíbítì. Nígbà tí wọ́n bá sì fún wọn lójú rere tán, wọn ò ní jáde lọ́wọ́ òfo. Gbọ́ bí wọn náà ṣe ń lọ nínú ìrìn àjò oṣù yìí, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ mẹ́, torí pé ó jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ lónìí. Ojú rere àti òkè wá, ìwọ náà jáde nínú oṣù yìí, ó jáde nínú ọ̀sẹ̀ yìí, ó jáde nínú rẹ̀ lọ́pọ̀, ò ní jáde ní ọwọ́ òfo. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì bẹ́ẹ̀ wípé ó ní wípé nígbà tí ẹ̀yin ó bá jáde, ẹ ò ní jáde lọ́wọ́ òfo. Nínú oṣù yìí ò ní jáde ní ọwọ́ òfo, ní ọ̀sẹ̀ yìí ò ní jáde lọ́wọ́ òfo, ní ọdún yìí ò ní jáde lọ́wọ́ òfo. Ìbùkún Ọlọ́run yóò wá sí orí ayé rẹ, yóò wá sí ẹnu iṣẹ́ rẹ, yóò wá sí ọ̀nà rẹ ní gbogbo ọ̀nà. Padà tún lọ sí ẹsẹ̀ 22 ìwé Ẹ́kísódù yẹn, ẹsẹ̀ 22 Ẹ́kísódù orí 3 yẹn. Ó tẹ̀síwájú, ó ní olúkúlùkù obìnrin ni yóò sì béèrè ohun èlò fàdákà àti ohun èlò wúrà, nítorí pé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Bóyá ìwọ náà tó ń béèrè láti jọ́ ò tí ì rí ohun tó ń béèrè gbà, nítorí pé ò tí ì jẹ́wọ́ Jésù ni. Ò tí ì jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀. Bí wọn náà bá jẹ́wọ́ rẹ̀ lónìí, ohun tó ń béèrè Olúwa yóò sì fi fún ọ. Wá gbọ́, bí ìwọ náà bá rí ojú rere àtòkè wá, ìwọ náà gbọ́dọ̀ lè ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí o bá ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, o lè rí ojú rere àtòkè wá. Bíbélì sọ wípé àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mósè. Jẹ́wọ́ náà gbégbé ayé rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ohun mìíràn tí mo rí bíbá yìí ni wípé igbe àwọn ọmọ Ísírẹ́lì nínú àdúrà wọn ni wípé wọ́n wá ọ̀rọ̀ Ọlọ́run rí. Wọ́n sì gba àdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run sì jẹ́ fún wọn. Gẹ́gẹ́ bí Mósè ṣe pa á láṣẹ fún wọn, wọ́n sì rí ojú rere. Ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀síwájú. Ó ní àwọn obìnrin sì béèrè ohun èlò fàdákà, ohun tó ṣe iyebíye. Kí ìwọ náà ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Kí ìwọ náà ń béèrè ìfàdákà, ohun tó ṣe iyebíye. Wọn ò béèrè nǹkan tí kò ní agbára, nǹkan tí kò lè ṣe ayé wọn láǹfààní. Bí ó sọ pé àwọn ọmọ Ísírẹ́lì ní obìnrin, wọ́n béèrè
wọ́n sì béèrè ohun èlò wúrà àti ti fàdákà, ohun èlò wúrà iyebíye àti ohun èlò lọ́dọ̀ àwọn aládùúgbò wọn àti lọ́wọ́ ẹni tí ó mú wọn sìn yẹn àti ní ipò ẹrú ní ilẹ̀ náà. Ẹ̀yin ó sì fi wọ́n sí ara àwọn ohun èlò nígbà tí wọ́n bá gbà á tán. Ó ní nígbà tí ẹ bá ń jáde lọ, ó ní ẹ fi wọ́n sí ara àwọn arábìnrin yín àti àwọn ọmọkùnrin. Ó fẹ́ pé nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì ń jáde nílẹ̀ náà, wọn ò jáde ní ìjáde ẹrú, wọ́n jáde ní bí ọba. Wọ́n jáde bí ọba. Nígbà tí wọ́n kúrò ní ilẹ̀ ìsìnrú wọn, wọ́n jáde bí ọba. Bí ìwọ náà ṣe ń lọ lónìí, nígbà tó gba Jésù Kristi tó gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́, ìwọ náà ó jáde bí ọba. Níbi tí ìwọ náà wà yẹn, ní ìkóríta tí ìwọ náà wà, bóyá kò sí ẹ̀ṣẹ̀ nìkan tó á ṣe bí ọba nínú ilé rẹ̀ tó ti jáde wá, nínú ìlú tó ti jáde wá. Nígbà tí ìwọ náà bá jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, tí o sì gbé ìgbé ayé ìwà mímọ́ bí Ọlọ́run, tí o sì gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run, Ọlọ́run yóò ṣe ọ́ ní ọba fún ìran rẹ̀. Ọlọ́run yóò ṣe ọ́ lọ́ba fún ìran yìí. Nígbà tí a fẹ́ lọ gbàdúrà, bóyá ìwọ tó ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ tí ò ń wo àwòrán yìí ní orí máwòrán rẹ̀, ó tí ì fìgbà kan jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀. Àkókò ní fún ọ láti jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀. Tẹrí rẹ bá, mọ wí báyìí tẹ̀lé mi pé Jésù Olúwa, mo gbọ́ sínú ayé mi lónìí, wá jẹ́ Olúwa mi, wá jẹ́ ọba mi láti òní lọ. Àmín. Yá gbàdúrà yìí. Olúwa, bí mo ṣe ń lọ lónìí, Olúwa jẹ́ kí n rí ojú rere gbà, ojú rere ọba, ojú rere ìjòyè, ojú rere ènìyàn pàtàkì, ojú rere ọmọdé. Jésù Olúwa wa. Tún gbàdúrà yìí kankan sọ fún Olúwa àwọn Olúwa wípé Olúwa, ojú rere tí ó mú mi kúrò ní ipò ìsìnrú tí mo wà lọ́wọ́lọ́wọ́, Olúwa jẹ́ kí n rí gbà. Olúwa bẹ̀ mí wò, Olúwa bẹ̀ mí wò, Olúwa bẹ̀ mí wò, rán ìbẹ̀wò rẹ̀ sí mi. Jésù Olúwa wa. Mo gbàdúrà fún àwọn ayé wọ̀nyí bí wọ́n ti jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wọn lónìí. Olúwa ràn ìgbàgbọ́ wọn lọ́wọ́. Olúwa, torí pé wọ́n jẹ́ ọmọ rẹ lónìí. Àwọn ọmọ Ísírẹ́lì náà ní ilẹ̀ àjèjì ènìyàn. Wọ́n jáde tògótògó, wọ́n jáde ti ọlá, wọn ò jáde bí ẹrú. Bí àwọn ọmọ rẹ ṣe ń jáde lọ lónìí, lórúkọ ti Jésù, Olúwa ṣe wọ́n lọ́ba lẹ́nu iṣẹ́ wọn ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Arákùnrin àti arábìnrin tí o ti gbọ́ ọ̀rọ̀ yìí, bí ìwọ tó ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ tí o tí tẹ bọ́tìnì pupa tí ò ń wò létí máwòrán rẹ, jọ̀wọ́ tẹ bọ́tìnì pupa yẹn. Èyí ni ó fún ọ láǹfààní láti máa gbọ́ ohùn Olúwa láti ìkànnì Seed of Life Television. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbé ọwọ́ rẹ lé àmì aago yẹn, òun ni yóò máa rán wa létí nígbà gbogbo tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde ní ilé iṣẹ́ ìránṣẹ́ Seed of Life TV. Àlàáfíà fún ọ.